Between Ooni of Ife and Alaafin of Oyo, who is more superior? This question has been begging for answers for a long time. Now, lórí àwọn recent videos tá à ń rí nígbà tí Ooni of Ife ọba Ogunwusi tí wọ́n lọ kí the new Alaafin of Oyo ọba Hakeem Owóadé. Nínú fídíò tá a rí wípé Alaafin on jókòó wọ́n nawọ́ kí Ooni of Ife báyìí ni, and that video has generated a lot of controversies. Èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, yeah, I have my own knowledge about the history of Yoruba níwọ̀nba tí mo mọ̀. But very important thing tí mo fẹ́ sọ gangan ni pé tí ọmọ ò bá bá ìtàn á bá àrọ́bá, àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn. So on the topic, on that question that who is more powerful, who is more superior between the Ooni of Ife and Alaafin of Oyo, story oríṣiríṣi according to different findings, àti Wikipedia ni, àti encyclopedia ni, àti àwọn professors àtàwọn àwọn professional thesis tí àwọn èèyàn tó mọ̀ nípa Yoruba tradition, Yoruba history tí wọ́n ti sọ. This is my own submission. Torí pé mo sọ lẹ́ẹ̀kan, ìtàn èèyàn gbọ́dọ̀ ìtàn ẹ ló máa sọ orí èèyàn tó jẹ́. If you do not have a genesis, o lè ní revelation. Orísun ẹ o gbọ́dọ̀ mọ̀ as ọmọ Yorùbá. So now nínú fídíò yìí lénìí mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé yín. Oòduà ọmọ kan ni Oòduà bí. Gbogbo findings pátá, gbogbo history pátá ó agree, gbogbo research pátá ó agree wípé ọmọ kan ni Oòduà bí. Oòduà dẹ̀ ni bàbá Yorùbá. Now orúkọ ọmọ tí Oòduà bí yìí Ọ̀kànbí ni. Ọ̀kànbí ló wá bùṣe gàdà ló bùṣe gòdò, òun ló wá bí ọmọ méje. Now ẹ má get it wrong. Àwọn findings kan sọ wípé ọmọ mẹ́fà ni Ọ̀kànbí bí. Àwọn findings kan tún sọ pé ọmọ mẹ́jọ ni Ọ̀kànbí bí, nítorí àwọn kan sọ wípé àwọn kan gbà wípé ìyàwó ilé Ọ̀kànbí ọmọ méje ló bí. Ìtàn kan sọ pé mẹ́fà ló bí. Màá sọ reason fún yín. Ìtàn kan tún sọ pé ìkan lára àwọn ẹrú ẹ̀ lóbìnrin ó bí ọmọ kan fún. Now ẹ jẹ́ ká wá wọnú analysis yìí gangan statistically. Now wọ́n jẹ́ kó yé wa pé ọmọ